أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه وناج منهجه إلى يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وبعد. adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run ọlọ́ọ̀bá tí ó sì wá ní mùsùlùmí ọ̀nà àlọ́bá tí adúpẹ́ fún. À ń tọrọ àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ìkẹ́ Ọlọ́run kó máa bá ànábì àti àwọn ará ilé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo mùsùlùmí tí à ń tẹ̀lé ojúpọ̀nà tí ànábì wa sallallahu alayhi wa sallam tó filẹ̀ tí ó fi rí ọjọ́ jẹ́ pé la yanfa'u fihi malun wala banun, owó ọmọ kò ní ṣàǹfààní illa man ata Allaha bi qalbin salim, àfihàn tó wá padà Ọlọ́run ọba àlékiọlá Allah pẹ̀lú ọkàn tó là kúrò níbi ẹbọ ṣíṣe àti ìwà nífàkì. Àkí gbogbo àwa tí à ń wò wá káàkiri gbogbo tí a ti ń wò wá pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ní abẹ́ àsìkò wa a rí awuyewuye tí ń lọ lórí ọ̀rọ̀ ìmáàmù àgbà ìlú Ògbómọ̀ṣọ́ àti ọba Ṣọ̀ún, ọba Ghandi Ọláoyè Òrùmọgẹ́gẹ́ wà àbí bí tírìsì ni wọ́n. So kọ́lọ̀n kó bá ní ṣàlékún dáadáa wọn, kọ́lọ̀n kó ọlájọ kan só rẹ̀ àti máàmù àtọba ọlọ́mọ yẹ́wọ̀n sá àtọwọ́n fi àwọn ọlọ́run bẹ́lọ́n gbogbo ẹni tí bá ń gbógun ti Islam ọlọ́run bá ní gbà sá lọ́wọ́ rẹ̀ ọlájọ kan só ọlọ́run ọlágbóló la ilaha illallah. Tí a bá wo ọ̀rọ̀ tí ń lọ yẹn lórí pé ó yẹ kí máàmù ọgbà yọ̀ǹda kí wọ́n tó lọ sí hajj, ọ̀rọ̀ ìgbà tí máàmù àgbà Ògbómọ̀ṣọ́ tí wọ́n wà ní hajj, lẹ́tà yẹn so tí àwọn èèyàn ṣe wá ń rí, so bàbá máàmù fi àjọ wò ọ̀tọ̀ tí ẹ lójú tèmi fi wo lẹ́tà yẹn gbà náà. So kó tó di pé àwọn àgbààgbà lùkà kwérì mà ní eléyìí bọ̀ tí bẹ̀yẹn kọ́ ni mo fẹ́ lọ bọ̀ sí lóòótọ́, torí pé mo rí fídíò kan tí àfáà kan báyìí tí wọ́n ń pè ní pákó yìí tí wọ́n ṣe bàdáyàn tí ń jáde lórí fídíò àwọn ṣe pé kò ní ìtumọ̀ kankan bá, ṣùgbọ́n máa wo fídíò àfáà ńlá ìpẹ́ ló jẹ́ kí wọ́n wá fẹ́ sáré clear àlámọ̀rí ọ̀rọ̀, torí pé àfáà yẹn jẹ́ kó yé pé inú ọ̀dà tíkìn tí ìmáàmù ṣe òun náà ni pé àwọn máa sọ fún ọ́fíìsì Ṣọ̀ún ọ̀pọ̀ Ògbómọ̀ṣọ́ kó tó di pé wọ́n máa lọ sí ní àjò pé nínú àwọn undertaking tí wọ́n ṣe ni. So ní pé àrífín ló sì jẹ́. So tábà wá wò ipe sọ yẹ kí máàmù gbà yọ̀ǹda pẹ̀lú undertaking tí wọ́n ṣe àbí ẹ kún ọgbà yọ̀ǹda. So àwọn kan wò pé ó yẹ kí máàmù gbà yọ̀ǹda, àwọn kan wò pé kò yẹ kí máàmù gbà yọ̀ǹda pé odidi ìmáàmù number one àwa mùsùlùmí ni ìmáàmù. So ṣùgbọ́n lọ́dọ̀ tèmi ìmáàmù jẹ̀bi so fún àwọn ìdí tí mo fẹ́ kà kalẹ̀. ìmáàmù àgbà Ògbómọ̀ṣọ́ wọ́n jẹ̀bi, bàbá wa ni wọ́n jẹ́ o, wọ́n má bínú pé mo fẹ́ dá wọn lẹ́bi. So wọ́n jẹ̀bi lórí pẹ̀lú àlàyé ni o. So wọ́n tó bá sì ti gbà láyé mi wọ́n náà bá ń wò bóyá ó yẹ kí máàmù ó dágbére àbí ó yẹ kí máàmù ó dágbére. So àjọ wò ní ìsìn inshallah inú agreement tí ìmáàmù tí wọ́n ṣe àbí undertaking jẹ́ òun náà ni tí ọba Ṣọ̀ún tàná tí wọ́n ṣe fún ìmáàmù ni pé tí kí máàmù tó pé kó máa involve àwọn lórí, torí pé nínú wọ́n gbà ìpé number one mùsùlùmí kì í jẹ́ pé gbà bó ṣe rí nù pé number one mùsùlùmí ó ní ìmáàmù. So ọba yẹn náà sì jẹ́ mùsùlùmí. So
pé bàbá yẹn náà pé báyìí so àkọ́kọ́ àwọn òfin tó àwọn undertaking yẹn sọ wà nínú ìwé òfin ẹjẹ́ àfiléyàn lé àwọn lọ́yà ní ọmọ sọ ògbé léyàn so ìgbà tí ìmáàmù ti lè sáyìn yẹn wọn ò sọ pé wọ́n gbà yọ̀ǹda kí bóyá aṣọ ọdẹrú tó lè dá kankan sí rárá wọ́n ní kún tó lọ́kọ́ kàn máa ìfọ́ montravel ẹ̀wọ̀n pé àpọ́nlé náà ni láàrin ara èèyàn náà ìgbà tí ọba tí wọ́n wà ń bẹ̀ ọba Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ tí wọ́n débẹ̀ so àwọn àti imam wọ́n jọ ríra wọ́n sì jọ sọ̀rọ̀ wọ́n sì jọ ń ṣe dáadáa tí mọ̀mù tó máa ń ròyìn wọn dáadáa lórí mímbà ṣùgbọ́n gbọ́ ọ̀yá ó di wípé àwọn igun tí wọ́n jáwọn jálàbí àwọn alátẹnujẹ tí wọn ò fẹ́ ìdàgbàsókè ẹ̀sìn ju pé káwọn ò máa kówó jẹ lọ káwọn ò sì máa fẹ̀sì gbáwọn èèyàn lẹ́nìkan láyé tí ń bínú Mọ́mù Ògbómọ̀ṣọ́ ẹ lọ wò dáadáa ó ń ranú ẹ̀dá ní ọjẹ́ ọjọ́ lówó ni ọjà kiri ló bàbá ńlá accredited oníranù lẹ́ni ẹ máa jẹ́ afẹ̀sìnbójú tí bá ń bínú Mọ́mù Ògbómọ̀ṣọ́ torí pé tó jáde pàkó yìí àbí kí lórúkọ ẹni tó jáde tó ṣe fídíò pé wọ́n jọ ẹni yẹn náà ẹ̀yìn Mọ́mù lọ wá tẹ́lẹ̀ o ṣé nígbà tó wà lẹ́yìn Mọ́mù yẹn kọ̀ mọ́ wípé wọ́n sọmọ ilé ayé lárábì kódà níjọ́ táwa lọ èmi àti Malam Yusuf Adépọ̀jù níjọ́ tá a lọ kí Mọ́mù Ògbómọ̀ṣọ́ pàkó yìí tí wọ́n sí fídíò ọ wà ní tó àdírẹ́sì wa ńgbà tá a wà lọ́fíìsì ẹ̀wọ̀n ni ẹ wà ní tó àdírẹ́sì wa tí a jọ wà ń bẹ́ níjọ́ nínú júmà so ọ̀rọ̀ tá à ń sọ ọ̀rọ̀ tí èpẹ́ ni o so ìgbà tí àwọn ẹni gbogbo ẹ̀gbin tí bàbá wa kábíyèsí bá rí lórí àlámọ̀rí ọ̀rọ̀ yìí so ẹ̀yin lẹ́fààyè gba àwọn ọlọ́tẹ̀ àwọn tí wọn ò já mọ́ nǹkan kan tí wọ́n fi ń kẹ́gbin sí yín la torí pé ibi tẹ́ ẹ wà yẹn lusa party ni kò sí ẹkọ́ bá lò dóoru bẹ́ẹ̀ ààyè ọ̀tẹ̀ ni so ìgbà tí ó wá di pé bàbá kábíyèsí lọ jọ àwọn lusa party àwọn alátẹnujẹ tí nǹkan rí ewu ta ni ó wo bí Ògbómọ̀ṣọ́ sí rí tí ó ní máa dùn ẹ̀sọ́ mọ́sálásí ìlú tí ń kún tó bá wọn nígbà wá jọ ìwọ̀n bàbá ọba náà wò pé kódà àwọn oríṣiríṣi nǹkan nfẹ́ mọ́ sọ àwọn ọ̀rọ̀ míì kódà ní ọ́díò míì tá a gbọ́ tẹ́lómi sọ pé kábíyèsí sọ pé kẹ́ ẹ sínú kéde kan wọ́n rí pé àárín yẹn ti gún bàbá ọba náà wá kírètì ààyè fún ṣáìtọ́n so kí kírètì ààyè fún ṣáìtọ́n yẹn wọ́n blọ́ọ̀kù nọ́mbà mọ́ àti SMS o àti WhatsApp o àti kẹ́kẹ́ o ìmáàmù ò ní access sí ọba mọ́ ọba tó kọ lẹ́tà sí ìmáàmù yìí pé kí wọ́n má dá ààfin mọ́ ọba sì lẹ́nu lórí ààfin torí pé ọba ló ní ààfin ṣùgbọ́n ọba kọ́ ló ní mọ́sálásí sẹ́mọ̀ undertaking kan sí wà lẹ́pẹ̀ tí wọ́n bá fẹ́ travel torí pé ẹ̀yin alábòsí tẹ́ bá kẹ́ ń gbọ́rọ̀ bẹ́ẹ̀ tí Yorùbá fẹ́ sábòsí wọn ò ní palẹ̀ àbòsí mọ́ dáadáa Ọlọ́run máa ń jẹ́ káṣírí ó tú so ibi tó ti ń fẹ́ sábòsí wọn àwọn lápsì kan wà á yọ lẹ́fẹ́ tó bá ní làákàyè tí èsì pé wọ́n ti kó ọpọlọ rẹ̀ kó yára rí pé ibi tí ń sọ̀rọ̀ lẹ́tì mọ́ rí pé òpùrọ̀ lẹ́ẹ̀mọ́ lẹ́ni yóò ń bọ̀ ọba ti blọ́ọ̀kì mọ́ lórí fóun tí máa mú sọ jáde tí gbogbo wa gbọ́ lórí mọ́mbà tẹ́ ẹ bá rántí ọba ti kọ lẹ́tà pé kí wọ́n má dáàfin ọba náà mọ̀ páwọn ò tó sọ bẹ́ẹ̀ kí wọ́n má dé mọ́sálásí torí mọ́sálásí ìsìn máa yẹ nìkankan mọ́sálásí Ọlọ́run ni wọ́n dẹ̀ ti stamp mọ́mù wọ́n ti jẹ mọ́mù àwọn ní kírun sọ́ba àtànàlá ìmáàmù Ògbómọ̀ṣọ́ so odidi ọba àlù tẹ́ bá ní kí ìsọmọ inú ilé sọ́mọ àlè ló kírun sọ́ba àlù là sọ́wọ́n Ògbómọ̀ṣọ́ tànà
so undertaking wà nílẹ̀ fún bàbá Tana ìmáàmù wa fẹ́ travel ṣe mọ̀ pé wọn ò lè send SMS wọn ò lè kọlù wọn ò sì lè dáàfin kẹ́ mọ́tò ní wá dáàfin rú ọ̀nà wá ní mọ́mù gbàjẹ̀bí ó yẹ kí mọ́mù wá by all means tí wọ́n fi yọ sí kábíyèsí lójú oorun ọ̀nà tí ẹ gbàjẹ̀bí lọ́dọ̀ tèmi lò báyìí ní ẹjẹ̀bí ó yẹ wọ́n lè yọ lójú oorun sí kábíyèsí pé kábíyèsí mọ́ lọ Mẹ́kà o ibi tí mọ́mù Ògbómọ̀ṣọ́ ti jẹ̀bi nù pé torí pé wọ́n léèyàn gbọ́dọ̀ dáàfin tẹ́lẹ̀yàn wọ̀nyàn kàn tírítì tí ọ̀yẹ́ wọn tírítì wọ́n léèyàn gbọ́dọ̀ dáàfin kò gbọ́dọ̀ kò lè kọ́ ọ̀mà wọ́n ti block line bí ẹ send SMS kò lè wọlé ẹ dákun o ẹ di pàkó yìí léèrè o ipe ọ̀nà wo ni a fẹ́ lọ Gbàdágbére àti gbogbo àwọn alábòsí tí a fẹ́ sí fídíò wọ́n wá fẹ́ sí fídíò ẹ̀ tó wá sí fídíò nígbà tí yẹn wà nù kóòtù ẹ̀ ti in fact yóò ti mọ̀ pé Musa Party ní yín ẹ̀ tó wá dókun ò rí ọ̀rọ̀ ọ̀dà lẹ́nu yín so kálukú wá ṣe gẹ́gẹ́ àlùfín gbàgbọ́n òdò dáadáa ẹwù àwọn èrò ẹwù bí tẹ́wọ̀n èrò èèyàn gidi wà so ẹ wá wà nù kòjọ́ nílé ahoro kan kọjọ́ kan á ṣe fídíò rọ so ẹ kìnnìkan ní kìnnìkan of Ògbómọ̀ṣọ́ land eléyìí ní kìnnìkan of Ògbómọ̀ṣọ́ land ọtí ọdá ẹkẹ ìjáwọ́ ṣé tí àwọn bàbá Tana bá wo tọ́nà bá lè ṣe káṣfù fún ẹ tí wọ́n bá wo ẹ̀yìn tí wọ́n wo mọ́sálásí ibi ṣe ń kún kí ló máa sí kún òdodo ní òdodo tẹ́yìn kórìíra ló mọ́sálásí kún òdodo tẹ́yìn kórìíra olórí ibú ẹ̀dá nínú ọmọ bí tí bá ń rí bí mọ́sálásí ṣe rí tí bá ń rí bí ìlú ṣe rí olórí ibú ẹ̀dá tí nǹkan eré ewu kò bá jùlówó kò bá jẹ́ kíní kan nínú àmọ́ bí pé eléyìí ọ̀yẹ́ lú wa kí ni ọ̀yẹ́ ẹ̀yin lẹ wá ń jẹ́ kí ọbọ̀ fẹ́ dìgbò àwùwọ́ lọ́wọ́ ẹ mọ̀ pé ayé tá a wà ó ti dáyé social media so tí ẹ̀ máa kàn sí nǹkan kọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àtẹ́ntọ́ yẹ kó wẹnu sọ́ba àtẹ́ntọ́ yẹ kó wẹnu sọ́ba kálukú ọkọ̀ wà máa sọ tiẹ̀ ẹ̀yin lẹ sì fa wọ́n yẹ kọ́ba náà wá fi jẹ̀rẹ̀ nǹkan sí pé ìmáàmù ọ̀lẹ́tọ̀ àti gbàyọ̀ǹda lọ́dọ̀ ẹnìkan kan undertaking kìíní undertaking kọ undertaker ni so ìmáàmù ọ̀lẹ́tọ̀ nígbàtí kò bá sí wàhálà tí ó sì jà tí ó sì gbẹ́mi sí omi òtó àpọ̀nlé la fi yún sí lára lágbájá mo fẹ́ travel ìfẹ́ ń bẹ́ẹ̀ ni ẹ ti gé ọwọ́ ọ̀fẹ́ kọ́ wá kí ẹ sọ pé fẹ́ dà fírú níbi tí ó ti so ẹ̀yin náà tó wá kọ query ẹ̀yin yẹn dájọ́ bí ẹjọ́ ń lọ lẹ́tà ń bẹ lọ́wọ́ mọ́mù tẹ́ sọ fún ọmọdé àfin ẹ blọ́ọ̀kì line ojú oorun ni wọ́n ti fò wá wọ́n yẹ sí ìṣolóògùn tí wọ́n wà lọ gbẹyẹ tí wọ́n máa ṣe sí o tí wọ́n kàn wọnú àfin tí wọ́n kàn dèèyàn ní pé mo fẹ́ lọ Mẹ́kà o wọ́n tó wá sí sí o jáde padà tó sì jẹ́ wípé ẹ̀yin mọ bẹ́ẹ̀ ṣe ń pa àwọn pásítọ̀ tí yín lé ìyẹpẹrẹ wo according to Yorùbá ló tó kọ́ bó kúnlẹ̀ wájú yín ẹ gbà pé number 1 nínú ẹ̀ńtẹ́ lọ kúnlẹ̀ wájú rẹ̀ pẹ̀ládé so kí mọ̀mọ́ wa fẹ́ lọ bá tí èsì yẹn fẹ́ lọ bá ilé Ọlọ́run so kí wọ́n á gbérú péré ń bọ́ta pé kẹ́ni ó tún máa bọ̀ láti Mẹ́kà irọ́ sẹ́wọ̀n pé àwọn tẹ́ ẹ tò sí wọn ìmáàmù ti ta gbogbo àpọ́nlé tẹ́ wọ́n tà fún yín wọ́n tó bọ́ sórí múbárì wọ́n sọ̀rọ̀ wọ́n sì gbogbo ẹ̀ ẹ wá blọ́ọ̀kì èèyàn ẹ wá ní kọ́ mọ́ gbà yọ̀ǹda níbo ni ó ti gbà bàbá kábíyèsí ọ̀lẹ́bi o bí àwọn ẹni ò tó wá lójú tì ọ̀rọ̀ ọ̀dálẹ́nu yín èyí ń tẹ̀ tí wájú kọ́ lọ kírun yídí àrùmọ̀jẹ tẹ́ kí inú gan mọ̀ bí yàn bí kéèyàn ọ̀sán di pé tí ẹ má tiẹ̀ ní fẹ́ fìyàn rọ̀ pé èèyàn ṣẹ́ ń tọrọ ọ wá ń wá yìí ń wá àpọ́nlé ọ̀dà pé yídí eléyìí tí a kí Ọlọ́run ọmọ bí ní bí ẹ tí lọ bẹ́yà àfin náà wọn lọ kéèyàn wọn mọ̀ sọ pé àwọn kan ní kèfèrí Ọlọ́run ọyọ sọ́tò lè kàfírú náà kó ẹ dákun àwọn Christian gan kò tiẹ̀ lójú kan sọ yìí pé ọ̀nà yìí kan téèyàn lè gbàdọ́dọ̀ Ọlọ́run ó lẹ̀ sí Christianity tó wà nínú ìwé wọn ní ẹ̀sọ́ tó wà nínú ìwé mùsùlùmí kí ni problem ẹ̀yìn àfóhùn jádàbí
so kò tí ẹ lójú àti lè sọ kí mùsùlùmí ló sọ pé